Kálẹ̀ gbogbo lẹ kálẹ̀ gbogbo lẹ ṣe wà ló kí gbogbo mọ káàrọ̀ jùrè. Mo fẹ́ bi ní kankan ni. Ẹ jọ̀ọ́ nínú àwòrán méjèèjì nínú àwọn tó wà ń dúró yìí, obìnrin tó ń mutí àti arákùnrin tó lóun gbàdúrà. Èwo ni àìsàn yẹn burú jù? Mo kàn béèrè ni o. Mo kàn béèrè ni. Àìsàn wo ló burú jù? Àbí bákan náà la méjèèjì? Ẹ jẹ́ àgbéyẹ̀wò. Arákùnrin tó lóun gbàdúrà tó lóun gbé wòsàn. Ó nígbàgbọ́ nínú ìwé irọ́ tán gbèrè lọ́wọ́. Ìwé tán fi bọ̀ wá lójú. Ìwé tán fi sọ fún wa pé ká kọ̀yìn sí ọ̀rọ̀ tiwa. Pé ẹni tó bá ní ọ̀rọ̀ kò lè wọ ìjọba ọ̀run. Pé àwọn ìbùkún ni fún àwọn tálíkà torí wọn tí wọ́n ní ìjọba ọ̀run. Ẹ gbéyẹ̀wò kẹyẹ̀wò pẹ̀lú ẹni tí ó wá jẹ́ pé ó mutí. Ó mutí yẹn ara wàhálà tí àwọn ẹ̀sìn dálẹ̀ ló ta bá arábìnrin tí wà lórí kìíní lójú tèmi o. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun.